òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jáde lọ òun tún ẹfẹ̀. bàbá olóyin ọ̀ríjìnà tí wọ́n fi kalẹ̀ sí Ìyẹ́sí Ọ̀tà tí Ọlọ́run bá ti ní kí wọ́n máa ṣe tó sì máa fi àgbáríkà sí dáadáa. Bàbá lónìí ohun tí ó gbàgbóró kan òun náà ni ẹ̀jẹ̀ ríru. Ẹlòmíà kọsẹ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣubú nínú balùwẹ̀ ló ti lọ Ọlọ́run máa foríjì Murphy Àfọlábí àtàwọn bẹ́ẹ̀ lọ wọn lọ́kọ̀ ṣubú balùwẹ̀ náà ni. kọ́ran náà ibẹ̀ náà ni nǹkan tó ní ó ṣàánú pé wọ́n ṣubú ní balùwẹ̀ ni káwọn èèyàn tó sáré sí wọn kó tó gbé wọn dìgbàdìgbà wọn ti ṣe bẹ́ẹ̀ wọn ti sọdá. Kí ló ń fa ẹ̀jẹ̀ ríru? Irú àwọn èèyàn wo ló ń mú gan? Ìjó tiẹ̀ lọ́nà àbáyọ rárá látàrí ohun tẹ́yìn tiẹ̀ gbé dání sọ́nà àbáyọ wà. Ẹ ṣe ojú òní tí ojú òní tí gbogbo wa tí ẹ bá ń gbọ́ silent killer ẹ̀jẹ̀ ríru hypertension lè jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ ríru olórin kan kọrin kan ó ní hypertension ń pààyàn sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá máa ń gbé ọ̀rọ̀ sọ̀kan jù hypertension ọmọ mú wọn. Sẹ́ẹ̀rí ẹlòmíì tí ó bá wọ mọ́tò láti Èkó dé Ṣàngóńbì tí ẹnìkan bá tẹ̀ mọ́lẹ̀ nínú mọ́tò tí wọ́n bá jà ẹni yẹn ti lọ o. Tóun bá dé ilé yóò tún máa ṣe àrùn kan wípé ọmọ tí ò tẹ̀gbẹ́ ọmọ mi mo ní kó sún nínú mọ́tò kò wá sọ fún mi kò sí èbútọ́ mi yóò bu mi tán ó ní tí n bá mọ̀ ní ìṣe gbé mọ́tò tèmi bọ́ta ní ìṣeṣe ọ̀sán lọ́sàn-án nìyẹn o tó bá dórí bẹ́ẹ̀dì yóò tún máa rò ẹlòmíì ó lè sọ kọ́kọ́ òun sọ̀rọ̀ kan sí òun gbà kan níjọ́ kan ọ̀rọ̀ yẹn wọn ò láìkì ẹ̀ oníjọ́ ọ̀sẹ̀ méjì agbe sórí àwọn hypertension tí èèyàn kan bá kú ọlọ́mọdé èèyàn wá kú so téèyàn yẹn bá kú tó dún yàn ọ̀rẹ́ mi tí mo láìkì ló kú tẹ́ bá ti ń ronú pẹ̀ hypertension ó mú yàn. Àwọn tí a sọ pé hypertension ò lóògùn ó lóògùn ṣùgbọ́n òògùn ẹ̀ ní wípé ká mọ̀ gbé nǹkan sọ́kàn jù. Sẹ́ẹ̀rí tọ́wọ́ jẹ́ pé tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀bù lójúmọ́ ẹ gbọ́dọ̀ pawó pé kò lè burúburú tí máa ń lọ ní lálẹ́ yìí mo gbọ́dọ̀ mú 5,000 lọ́lé ẹ wá lánàá ẹ mú kọ́bọ̀ lọ́lé ẹ wá lónìí ẹ mú kọ́bọ̀ lọ́lé ńgbà ẹ wá lọ́la ẹsẹ̀ ń kan géètì pé ẹjọ́ ẹ bá mi mú owó ọlọ́kadà wá fún un torí ẹ tà téèyàn bá lọ́kàn hypertension yóò mú. Ó ń wọlé bọ̀ díẹ̀ tó bá ti ń ronú tí kò gbàgbé pé Ọlọ́run ló máa ń ṣe gbogbo nǹkan bàbá o. Ẹlòmíà lówó òun ò wà déédéé mọ́ máa ń sórí igi tó wà nínú igbó ewé ẹ̀ máa ń rẹ̀ dànù nígbà ẹ̀rùn bá dé that is to say kọ́sí gbogbo lóòrè wé lórí igi ìrọ̀pọ̀ nìkan ní òkè wọ̀wé wọ́n ní igi wọ́wé kóró kó ń wọ́wé àti wọ́wé ọ̀pẹ dọ́run kò sí tó òkè wọ́wé igi ìrókò gan máa wọ́wé lábàtà nìkan so àsìkò tí nǹkan bá máa lọ lẹ̀ kódà pé jájò kan ló ń lò ó máa ní táìmù kan láwọn àsìkò kan tó yẹ pé yóò dà díẹ̀ ṣùgbọ́n tí wọ́n wá ń sọ pé láràárọ̀ ló ń retí àláàtì ìrẹ́ni kankan sẹ́ńdà láti nìkan kí n rà láti gbà láti jẹta wọ́n ń ronú òǹkara wàhálà hypertension nìyẹn o. àtọ́ ń fà ní mò ń sọ yìí o. ṣé ẹ wá rí hypertension yẹn téèyàn bá ti ní kò gbọ́dọ̀ ṣubú nílé ìwẹ̀. má ṣubú lè wẹ̀. má ṣubú lè wẹ̀ o. téèyàn bá ṣubú nílé ìwẹ̀ ẹ tó bá lẹ́jẹ̀ ríru la tọ́bẹ̀ yọ̀ ṣubú nílé ìwẹ̀ tó forí gbá kíní pwc àbíkílẹ̀ àbí táìsì gan. táìsì yẹn táwọn ìforí gbá gànà yẹn. àlùkí àmọ̀ ìyá só. méjì ní àìdá kó rìsọ́ọ̀tì stroke ẹsẹ̀kẹsẹ̀ tàbí kéèyàn kú. ẹni bá ti ní hypertension gbọ́dọ̀ yọ̀ ṣubú rárá kọ́mọ yọ̀ ṣubú torí ẹ̀ la fi máa sọ fẹ́ni tó bá ti ní hypertension kọ́mọ máa wẹ̀ léwẹ̀ níbi tí wọ́n bá ṣe táìsì sí torí kò gbọ́dọ̀ yọ̀ ṣubú o tọ́bẹ̀ ti yọ̀ ṣubú stroke ni tàbí kó kú. ẹni bá yọ̀ ṣubú léwẹ̀ tó lè la hypertension la tó bá survive ẹ̀ nínú 100% mẹ́ta bí 5% ló máa ń survive ẹ̀ padà. má ní hypertension ni fa
ọ̀rẹ́ mi ni èèyàn mi ni olólùfẹ́ mi ni wá kú tó bá ti rúrù tó fi di hypertension kó wà kí a fún. ẹgbẹ́ lágbáyà ṣẹ̀ mí látàná ìjẹta máa gbé sọ́kàn àwọn ẹ̀ṣọ́ àjọ fà á ni. àjọ fà á ni o. hypertension ni o. ẹni tó bá ní hypertension wọ́n ní ò gbọ́dọ̀ jẹ iyọ̀ jù. bẹ́ẹ̀ni. iyọ̀ nìkan kọ́ kò gbọ́dọ̀ bínú jù. tí ọmọ ìbínú ẹ̀jẹ̀ ròrù lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ìwọ ó tó bẹ́ẹ̀ orí ẹ fọ́ ní màá jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ yóò rù lẹ́sẹ̀kẹsẹ̀. ó ń lọ díẹ̀díẹ̀. wàhálà dé. èmi wọ mọ́tò èrò ìjọ kan mọ́tò yẹn pé onípaánù ọ̀pọ̀jọ́ ta ó wá ní onípaánù ní 20 naira nígbà owó sì nìyí ó ní 20 naira ní owó onípaánù ti pín o ìwọ tó bá fẹ́ bọ́lẹ̀ ní panguf 30 naira lọ́sàn-án o ọjọ́ ta o 50 naira lọ́sàn-án o ó gbé wa láti Yaba bus stop bọ̀wọ́ kan jókòó ní mọ́tò nígbà dé onípaánù owó tó dẹ̀ san 20 naira owó páànù ni ọ̀dọ̀ tó wà ní kọ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀yìn ọ̀dọ̀ tó sọ̀rọ̀ nígbà dé panguf ó wá bọ́ọ̀lẹ̀ ó ní ọba ní kọ̀dọ̀ bá bú so pé ó mú owó fún mi lọ́wọ́ ní onípaánù lẹ́sọ̀ pé ti bọ́ọ̀lẹ̀ yẹn kí ni yàtọ̀ láàrin onípaánù àti panguf ní wọ́n ọmọ yàtọ̀ bẹ́ẹ̀ ò ṣe fi ẹsẹ̀ rìn ẹ̀gbọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjà ẹ wò sẹ́ẹ̀rí bí kọ̀dọ̀ ṣe di ẹ̀sẹ̀ tí èrò tí ọ̀fẹ́ sátátì náà di ẹ̀sẹ̀ kọ̀ǹdọ́tọ̀ kò fọ́ kan èrò yìí o èrò tí ọ̀fẹ́ sátátì náà tó ń lọ́ kọ̀ǹdọ́tọ̀ lọ́rùn mú. wọ́n ń lọ kọ̀ǹdọ́tọ̀ òun lọ bá kọ̀ǹdọ́tọ̀ lọ́rùn lẹ́sùn ní kúkú ní kọ̀ǹdọ́ wa kẹsẹ́ rí pé mi ìfọ́ kan lọ́ bá ń da ẹ̀sẹ̀ bo kọ̀ǹdọ́ òun gan tí ń dẹ̀sẹ̀ bóyá ló ṣubú lulẹ̀. ló lulẹ̀ wù. kábíyèsí lójúmọ́ rẹ̀. ní kábíyèsí wọ́n ní ó gbé ni. wọ́n bá ní wá gbé ẹran rẹ̀ ẹran kíni ẹ̀yìn èrò ṣé bẹ́ẹ̀ rí wípé mi ìfọwọ́kàn àwa tá à ń lọ àjò ọjọ́ ta mọ́ kálukú bá fọ́dà gbé kálukú sá lọ ni torí kò sójú mi kì í pẹ́ ní kóòtù. ìpẹ́ kóòtù. kì í pẹ́ kóòtù àwọn agbèrò mọ́tò tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbowó òun yẹn níbo ló ṣe ṣẹlẹ̀ ní kò sanwó fún mi mo dẹ̀ ti fílẹ̀ òun náà ní ń gbá mi lẹ́sẹ̀ wọn ọlọ́pàá bá dé pé sórí kò sanwó fún un etí ìwà ò lè gbọ́ dáadáa. all the station. ọbẹ̀ tó bẹ́ dé station. ọ lọ sọ́ńbẹ̀. ọ wà sọ́ńbẹ̀ àwọn ọ̀gá wa àwọn òrètí gbọ́ torí pé owó tàn sẹ́yìn kò lè yé mi wọ́n bá mú kọ̀ǹdọ̀ jẹ́fà bá sọ pé òun ti ṣẹ̀ṣẹ̀ láàárọ̀ yìí mo dẹ̀ ti níbi ìní mọ̀ gbé ọmọ torí ọ̀nà lọ́ba ní ìfọ́kàn kò sérò kankan tó dúró láti ṣe lẹ́yìn. kò fọwọ́ kan lóòótọ́. kò sẹ́ni tó fọ́kàn wọ́n ní bóyá mọ́lù wà lára kọ̀lọ́tọ̀. kọ̀ǹdọ̀ ni ó ní òsì mọ́lù lára wọn ni ẹni tí ó gbá ẹ̀ lẹ́sẹ̀ yẹn àpàtẹ́sẹ̀ wà lára ẹni o àpàtẹ́sẹ̀ wà ní ààrẹ so tápàtẹ́sẹ̀ bá wà kò gbọdọ̀ bínú wọn rántí mọ̀ bóbìnrin kan polówó mo fọ́kọ̀ bọ àdúgbò yẹn lásìkò obìnrin yẹn ń ta ilẹ̀kùn nígbà tó wá ń ta ilẹ̀kùn àdèmọ́ bá polónú rédíò ẹnìkan wá dé àárọ̀ tí kéde jáde nínú rédíò ìkéde tí ń jáde láti Saturday Sunday Monday láti Thursday láti bẹ̀rẹ̀ Thursday Friday Saturday Sunday Monday ó wá sọ́gbùsọ́ ti dé kò rí èèyàn ó wá wá sí Monday pé ó yẹ káwọn èèyàn tó ti ń bọ̀ pẹ̀lú èkó wa ó wá ní wọ́n bọ̀ ń róúnjẹ kí wọ́n tó kálejò tó máa dé wọ́n bá ra rẹ́ẹ̀sì ẹ̀wà dòdò ẹyin wọ́n rà fún obìnrin tí wọ́n sọ yìí ó wá gbé ilẹ̀ báyìí ẹran ló tí ì mú jẹ o bó ṣe mú ẹran jẹ báyìí tó ń jẹ lọ́wọ́ kọ́sọ́mà kan bá dé ó páàkì mọ́tò olóhùn ò ṣe o lọ́ba mú oúnjẹ tó gbélẹ̀ ó bá dé ó wà lọ dá kọ́sítọ́mà lóhùn nígbò lọ́dọ̀ kọ́sítọ́mà ilẹ̀kùn eléyìí táǹtà rí ilẹ̀kùn bẹ́ẹ̀ táǹtà yé táǹtà rí kẹ́nẹ́kà rí ní kọ́sítọ́mà bá ní ìyá àpàdà wà àwa wo price ni láàárọ̀ mọ́tò lẹ́nìkan náà bá tún dé ẹjọ́ ẹ̀yin lẹ́ ń polówó lẹ̀kùn tẹ́ ń polówó gbogbo ẹ̀ ó lóun ni bó lẹ ṣe tà lọ́ba iye tó bá ní iye báyìí báyìí àwa mọ bílẹ̀ ni o à ń bọ̀ a ní sáìtì ní àdúgbò yìí lọ́ba padà pé ókè o ẹ wá dẹ̀ nọ́mbò mi tọ́ bá dé bákan náà ẹ padà lọ́ba padà sí ìdí oúnjẹ nígbà tó débi oúnjẹ ọmọ kan ti gbé oúnjẹ ọmọ kan bá gbé oúnjẹ àwọn rò pé ó ti yó kò jẹ mọ́ wọ́n ní nígbà tó ti fọwọ́ àmọ́ rò pé tó bá ti fọwọ́ kò jẹun mọ́ ni ẹran kan ní ohun tí ìmú jẹ dòdò wà ń bẹ ráìsì wà ń bẹ wà ń bẹ ẹ wò
ọkàn rẹ gbé báàgì ẹ̀ ọba ṣe báyìí kẹ́ni gèlè tó máa ń dé ó wá so gèlè ọkàn so báyìí ló bá gbé báàgì ẹ̀ wá ní sadéwùsì ó dàbọ̀. màá pè yín gbàǹbá tán láyè màá rán ọmọ sí yín ọmọ sí ẹ̀ka dẹ́mọ̀ ní. ẹ̀yin sì dúró ẹ̀yin fẹ́ gbowó ṣẹ́. èmi fẹ́ gbowó ní owó polówó ọjà wọ́n bá pe lónú rédíò ní. ọdún ó tọ́dún mélòó báyìí. 1987. ọ̀nà jìn. 1987. so ọba ṣe báyìí wọ́n á bi ọmọ sẹ́ẹ̀kan pé ọ̀nà ni wá lónìí wọ́n ní hypertension rẹ̀ ti dé sí i. wọ́n ní wọ́n dẹ̀ sọ pé kò gbọ́dọ̀ bínú. wọ́n ní tó bá yẹ bínú wọ́n ní yóò. ìyá gbà kí ó gbọ́ kìlọ̀. ó gbọ́ kìlọ̀ ìyá gbọ́ kìlọ̀ oúnjẹ tó gbélé kò jẹ́ mọ́ o nígbà wọ́n ti gbé. kò dẹ̀ bínú sọmọ tó gbóúnjẹ. ta ló gbóúnjẹ mi kéde. ó gbà fọlọ́run. wọ́n ní ta ló gbóúnjẹ. ó gbà fún tó wà lára ẹ̀. ẹni ẹ bá sọ pé ó gbà fún tó wà lára ẹ̀. olóúnjẹ mi dà wọ́n tó wá yọ owó ọjà wọn ọ̀rọ̀ ajá tó bá ní oúnjẹ tí mo gbé lẹ́ǹkan ni wọ́n bá ní ẹ̀ka bá èmi ti ń jẹ́ ẹ̀ mo rí pé ẹ fọwọ́ mo rí pé ẹ ti yóò ní kò fèsì ọkàn rẹ̀ gbé báàgì tínú bá ń bí ìkà máa ń kọrin ni. Jésù Olúwa ọmọ ṣe o orí mi ìrètè jìyà torí pé tọ́bẹ̀ bínú nígbà tó wá ń lọ bẹ́ẹ̀ tó ń juwọ́ sí mi pé àárẹ̀ alẹ́ tà ṣéjú lè dé ọ̀kadà tó kó lè padà lé mo wá sọ fún àwọn sẹ́kà wọ́n ní wà ní mo á gbé síta máa bẹ́ẹ̀ lọ́mọ ìmọ̀ sí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ bí mo ní wà wọ́n pè sẹ́gbẹ̀ kan ó ní màdàm ní hypertension ó ní ẹ̀dẹ́ kìlọ̀ fún wípé ó gbọ́dọ̀ bínú pé tọ́ba ẹ̀ ń bínú yóò kú o kò dẹ̀ fẹ́ kú so tí nǹkan bá fi bínú yóò yà á pamọ́ra ni. jẹjẹ ni so ẹ mẹ́rin bí tó bá ní hypertension lára tó bá ń lérí báyìí ó mà pọ́ máa lú jẹ̀búlẹ̀bí náà ọmọ kò bá dà ní mí òkè fọ̀kàn ní ti forí ìbí sọlẹ̀ ó lóògùn àwọn ganan ń pè lọ́mọ ewu gbogbo kí o ṣé bó ṣe ń lérí tí ń fún un tó bá dà ọjọ́ kejì tó bá jí mọ́ ẹni ẹjọ́ jà yẹn wọ́n á ní ló sàṣì. òun ló dáràn. ó dẹ̀ síbẹ̀ kó tó lọ hypertension náà fún màá bínú èèwọ̀ ẹ̀dùnú o òótọ́ ní sọ pé má jẹ iyọ̀ nìkan kọ́ o má máa bínú tọ́ba ti ń bínú kí ní ẹ̀jẹ̀ irú yẹn ó máa ga. so tí a bá pa màálù àbí ẹran àgbò tàbí ògúnfe tí a bá ti pa báyìí ẹ rí ẹ̀jẹ̀ yẹn nígbà míì ẹ̀jẹ̀ yẹn yóò máa rú báyìí àwọn ẹranko náà máa ní. àwọn náà ní kí ọ̀rọ̀ nàbà bàbá bó ṣe rí. lẹ́yìn kẹ́tọ́ lọ fọlá mẹ́sàn àwọn kan ní pé ìyẹn lè jogún ẹ̀ ìyá yìí lè jogún ẹ̀ sà. ẹ ṣe àwọn kan jogún ẹ̀ àwọn kan jogún ẹ̀. mọ̀mọ́ mi ní ó ṣe pé mi náà ní. bẹ́ẹ̀ ni inheritance sickness là ń pè inheritance wọ́n jogún ẹ̀ ẹlòmíì jogún kó asthma ó ṣòro ó kí ọ kí wọ́n bá jogún ẹ̀ sẹ́ẹ̀rì hypertension yẹn bàbá lè ní lára kọjá ńlọ́pàá bàbá ìyá lè ní ọmọ ó lè ní ṣùgbọ́n wọ́n lè gún ìdílé ìran gbàgùdá ogun ìdílé ìran gbàgùdá tẹ́lẹ̀ bá ti á mọ̀ pa hypertension lọ padà dì ìhun èèyàn wà ní mọ̀ bínú tiẹ̀ torí tẹ́yìn náà bá ń bínú ìtọ́padà díẹ̀ náà ni ó padà pa o. ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti gbọ́ pé ẹgbẹ́ ni kí ló dé táwọn èèyàn kì lágbà láàrin wa wọ́n àmọ́ tí ìrógùn ẹ̀ máa ní hypertension máa ní ẹnìkan bẹ mo fọkọ bọ̀ láti rí ó lówó gan olórin kì gan hypertension ló pẹ̀ nìyẹn ó lówó gan ọmọ kékeré nígbà tó kú tí wọ́n kì í jáse rẹ́kọ́ọ̀dù fún àwọn tó bá mẹ́tò ti mọ nìyẹn ní sọ pé ó popular o wọ́n ní àkọ́mẹ́sì ẹsẹ̀ ẹ̀rí pàǹkọ́ sọ pé nìyẹn ó lówó mọ̀ òkú òkìkí ẹ̀ ó mi nàìjíríà tìtì báyìí. gbogbo èèyàn mọ̀ pé èèyàn kan lọ. gbogbo eléré kì olówó gidi ni o ó máa ń fowó sàánú fáwọn èèyàn. ṣùgbọ́n hypertension ló pa kí àrùn àbáyọ fún ẹni tí rẹ bá ń dà láàmú. ó wà ní ìwé ṣùgbọ́n fún àwọn tó ń gbọ́ wa ìgbọ́n fẹ́ fún wọn. ó yá. ẹ ṣe ẹ rí ẹni tí hypertension bá ń ṣe tí ò bá tiẹ̀ tí ìrówó ra ìwé tí ò róró oògùn ṣe ẹ rí oyin gidi. original. ṣe rí tí ẹ bá máa pò ní ẹ̀sìn hypertension kọ́kà máa mu síbí kan láàárọ̀ kọ́ máa mu síbí kan lálẹ́ kó tó sùn. oyin lásán. oyin original ni o. bẹ́ẹ̀ ni torí pé ẹ bá wo Quran chapter 16 verse 67 to 69 ó sọ báyìí pé Ọlọ́run dá kòkòrò yóò pè ní oyin kó máa gbénú àpáta gbogbo òwòsàn òun fi sáré oyin. tí a bá tún wọnú bíbélì náà ó wà ń bẹ ìwé òwe orí 14 ẹsẹ̀ 13 ó sọ̀rọ̀ pé oyin pé gbogbo àìsàn oyin kápẹ́ ọmọ mi máa jẹ oyin nítorí pé ó dáa fún ìwòsàn ó wà ń bẹ nínú ìwé òwe Proverbs chapter 24 verse 13 so nínú Kùránì náà wà ń bẹ ṣe rí tó bá kàn ti mú yín láàárọ̀
mo fẹ́ mu oyin kò mu oyin láàárọ̀ síbì kan tó fẹ́ sùn lálẹ́ kò mu síbì kan oyin ọkọ̀ọ̀kan máa jẹ́ kẹ́ ẹ sùn tó bá jẹun alẹ́ tán láago 8 kó kà mú síbi oyin kan kó mu tó bá mú yẹn á sùn ṣé rírònú wọn tẹ̀mí mọ́lẹ̀ lọ́sàn-án tá a sọ lógún mi àwọn aràn kan ẹ ṣeun sẹ́ẹ̀rí ẹ tó ti mu síbi oyin kan nígbà tí sùn lọ́hùn kò sí ronú mọ́ ṣé àtàkà wọn máa ń sọ fún un pé lórí tó ń mutí wọn náà wọn fi ń pa ìrònú rẹ bẹ̀tọ́ tí bá ti dá ẹ̀tọ́ rántí ìrònú yín yẹn pé bí nǹkan ṣe rí lọ́jọ́ mọ́ mutí kí n fi pàrọ̀ rẹ bẹ̀tọ́ tí bá ti wá lọlẹ̀ tó dá ẹ̀tọ́ rántí ṣùgbọ́n sọ́wọ́ tẹ́ ẹ bá rò pé èmi ni ọmọ yẹn sọ̀rọ̀ sí tí ọ̀rọ̀ jẹ́ mọ́tò mi tó ní ford tí mo jáde tí ń gbé mọ́tò jáde ọmọ kékeré sọ̀rọ̀ sí mi bílù ṣe rí ni so tọ́wọ́ tí wàá mu síbi oyin kan mo ti sùn tọ́jà pé agídí ló fi jítọ̀ lóru nígbà tí ọtọ̀ ń gbọ́n stagger tó ń ṣe báyìí tó bá tún ti padà sùn báyìí tílẹ̀ bá mọ́ kò ní lè ronú lóru mọ́ so oyin kíá ó kí ọ̀là gbọ́n àbí kan ṣùgbọ́n tó yẹ pé ẹ̀jẹ̀ ríru ti wá dójú ẹ̀ gan-an tán àwọn ní 160 170 200 tó wá o tó mọ ẹ bí ọbẹ̀ sọ wọ́n nígbà wọn 200 wọ́n ní kílẹ̀ ń rò ni wọ́n kọ̀ sọ fún yàn tí ẹ bá rí ìgò oyin kan báyìí kọ́ wá ìgò ọsàn wẹ́wẹ́ kan ìgò oyin kan báyìí ìgò ọsàn wẹ́wẹ́ tó jẹ́ bí ẹgbẹ́ rẹ̀ kó wá áyù tá a mọ̀ sí gálíìkì áyù tó bá rí áyù yẹn ẹyọ tíntìntì 10 tẹ́ bá ti já kan tó bá yẹ ní mẹ́wẹ̀ẹ̀wá lára ẹyọ kan tẹ́ bá ti já tíntìntì tẹ́ máa rí mu kéèyàn ń lọ kókó náà kó lò tàbí kó lo blender kó blend ẹ̀ ṣe rí ìgò oyin kan yìí ìgò ọsàn wẹ́wẹ́ kó funfun rẹ̀ àfitọ́ ẹ pé yóò dùn lọ́dọ̀ tí wọ́n ti bá rò kí tí wọ́n bá yàn fún wọ́n máa lọ fomi míì sí ẹ̀ wọ́n máa fomi míì sí ẹ̀ ṣé wọ́n bá fún lójú yín báyìí ló dáa jù tàbí wọ́n jẹ́ pé ẹ ṣọ́ pé wọn ò mí sí ẹ̀ tí wọ́n bá ti rí ìgò oyin kan ìgò ọsàn wẹ́wẹ́ kan gálíìkì yẹn ẹyọ tíntìntì 10 tíntìntì yẹn ẹwà tíntìntì 10 kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ kẹ́ blend ẹ̀ ẹ wá dà mọ́ ìgò oyin kan àtọ̀sàn wẹ́wẹ́ tẹ́ ẹ bí sí pọ̀ tẹ́ ẹ bá ti dà sí kẹ́ ẹ mọ̀ wá mu gáàsì kọ́ọ̀pù kékeré tí wọ́n fi sórí sinapu yẹn tẹ́ ẹ bá rí ajẹ́ pé síbí ìmùkọ́ 3 òun lẹ́gbẹ́ ṣọ́ọ̀tì yẹn kẹ́ ẹ mọ̀ mu síbí ìmùkọ́ 3 láàárọ̀ tó bá gbélé ni o kó mu 3 lọ́sàn-án tẹ́ ẹ bá gbélé lọ́sàn-án ẹ mọ̀ mu lọ́sàn-án ó jẹ́ àárọ̀ àtalẹ́ ẹ̀tẹ́ oúnjẹ bá gbélé lọ́sàn-án ẹ mú tọ̀sán tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ láàrin ijọ́ 7 hypertension páàkì ẹ̀rọ ẹ̀ yóò páàkì yóò wálé àbí yóò páàkì ẹ̀ tí wọ́n máa ń lọ ni tẹ́lẹ̀ onígbùrú ẹ̀ mọ́ ó wà nínú tó ta ìwé yìí mo fi Ọlọ́run agbára oyin onion as medicine onion as medicine nígbà tá a kọ́ sí 50,000 tí ń bẹ nínú oyin lọ́ọ̀yà kan ó wá ra ìwé ó lóun ò kí ń rórun sùn lọ́ọ̀yà ni nígbà òdòdó wa lónìí òun ò lórun sùn ó lè ti fẹ́ da hypertension làbá ní ọba ròyìn o ọba ròyìn wọ́n dẹ̀ ra ìwé 50,000 tí ń bẹ ní oyin níjọ́ tó rà wọ́n rà láàrin ọ̀sẹ̀ bíi Monday àbí Tuesday nígbà tó di Sunday rẹ̀ lọ́wọ́ padà dé lọ́wọ́ lọ sọ fún àwọn ọmọ pé dádì yín dà ọmọ ní mi ò sí nílé gbé adẹ̀ ń gbé bíi dádì yín dà ọ̀rọ̀ wá o kíní kankankan ọmọ ní wọ́n ti jáde mo ní jáde lọ wàhálà wá o kí ni wàhálà bó bá yọjú mo ní kí ni wàhálà oyin lọ́ọ̀yà ní mí mo ní mi ò róorun sùn kíní tẹ́ ní ń lò mo ti ń sùn ju lọ́yọ̀ kọ̀rọ̀ sún ẹjọ́ wà láwọn sún ẹjọ́ irọ́ sísun ẹjọ́ ìtọ́nà gbọ́dọ̀ kàwé lóhùn èso kàwé wọ́n náà gbọ́dọ̀ kàwé yóò mọ ọmú kan ó ní wàhálà wá o mo ní kí ló dé lọ́wọ́ ní olùwájọ́ yẹn tó ń lóorun òórùn sùn tó ń fẹ́ lápá tẹ́ńsán ní ìsìn mo ti ń sùn ju oró ti wá pọ̀ jù ọwọ́ tó bá sọ láago 12 ó ní ìṣe lòun jí 5 òun ọ̀kàwé lóru mọ́ òun ò ṣe o ẹyin kìíní kan ilé ti wá pọ̀ jù náà ẹ sọ fún mi pé yóò rí báyìí o wọ́n ṣe ti land ó níyàn ti land wọ́n síbí mélòó lẹ́ẹ̀mú lálẹ́ ó síbí 2 ẹlẹ́sọ̀ di síbí kan síbí 2 ló mú lálẹ́ mú lẹ́sọ̀ di síbí kan tí ẹ bá dẹ̀ ti rí hypertension ti lọ ẹ má mú mọ́ oyin mọ́ ṣùgbọ́n ní ìsìtẹ́ mú sí 2 láàárọ̀ sí 2 láàárọ̀ torí ó ti serious nígbà yẹn ó ti fẹ́ da hypertension gidi ó ti lóhùn ní orí bíbí òun ráì nígbà tí ó padà wá mo ní bò ní yàtọ̀ ní ìsìn
ẹ lọ sí hospital kẹ́ ẹ ṣe tẹ́sì ó ní mo ní tí mo fi ń tẹ́sì ẹ̀ fúnra mi ilé ó lóun tẹ́sì ẹ̀ fúnra mi ó ló ti lọ ó ní ẹgbà ó sì fún mi 10,000. ó bù yín lówó. ó bù mí lówó wọ́n sì sọ̀rọ̀ bíi 2003 2000 tí o. wọ́n 10,000 gbà yẹn ó lóun ti lo tábúlẹ́ẹ̀tì ó ló ti sùn òun. bàbá kàjẹ tó lọ sà wọ́n ní téèyàn bá ń lo oògùn òyìnbó ó ló wọn padà pa nǹkan ọmọkùnrin ṣé lóòótọ́ ni wọ́n padà pààyàn lábẹ́. ẹ ṣe rí oògùn òyìnbó tó bá jẹ́ ìtọ̀ ṣúgà lẹ́ bá ń lò fún tàbá hypertension tó bá kí àìsàn kan ó tún lè mú mi wá. ó mú mi wá. so tó bá jẹ́ hypertension yìí tẹ́ ẹ bá ń lo oògùn hypertension nǹkan ọmọkùnrin ò ní ṣiṣẹ́ dáadáa mọ́. tó bá jẹ́ ti diabetes náà ni kò ní ṣiṣẹ́ ó wà lára àwọn oògùn yẹn bẹ́ẹ̀. wọ́n ti kọ́ sí i. àbíká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n máa ń sọ fún wa tẹ́ bá ti wò ó lára wọn. pé wọ́n ti máa ń kọ́ síbi kan níkan tí ẹ̀ bá ń lo oògùn ẹ̀fọ́rí ó lè máa fẹ́ máa mú yín sùn. side effect wọ́n ní side effect. wọ́n á sọ síbẹ̀. wọ́n á kọ́ lára àwọn oògùn yẹn tẹ́ bá ti wò ó wọ́n ti sọ fún yín pé kíní ilé ìfẹ́ ń side effect báyìí wípé bọ́ bá lò ó lè máa sun dizziness tó máa tó gbé omi ìdí ẹ̀ ń bẹ wọ́n á lọ pé nǹkan ọmọkùnrin ẹ̀ ó lè ṣe bákan so ẹlòmíì máa sọ fún mi pé òun ní hypertension á tún máa sọ fún mi pé nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ déédéé kò lè ṣiṣẹ́ déédéé wọ́n ní táyà mọ́tò ọ̀dà ẹ wá ní ọ̀sáré bó ṣe ní tí ó fi sáré dídà mọ́tò táyà tí a ní táyà rẹ̀ ọ̀dà tó jẹ́ pé mẹkáníìkì sọ fún mi pé táyà yẹn ti ń wú ẹ̀fọn táyà mi báyìí àbí kó ti ga jura wọn lọ bẹ́ẹ̀ àbí kó ti lọ bẹ́ẹ̀. wọ́n ní táyà yẹn ti ń lọ pé kẹrin máa fi sáré púpọ̀ èyí máa sọ pé kò máa sáré dáadáa àbí nǹkan mìíràn tó wà nínú mọ́tò mi tó jẹ́ pé wọ́n sọ fún mi pé báyà brake pad ẹ̀ ló ti ní problem tí wọ́n wá sọ fún mi pé ó ń jẹ tó wọ́n máa mú mọ́tò lẹ̀ so bẹ́ẹ̀ ṣe fẹ́ máa sáré yẹn kẹ́niyàn máa ṣẹlẹ̀ àbí tí bọ́ńbà bá ti lọ já lábẹ́lẹ̀ tẹ́yìn ò tí ì rí yóò máa mú táyà lẹ̀ so hypertension àbí kéèyàn tọ́jú ẹ̀ dáadáa kéèyàn tọ́jú ẹ̀ òun ló ń fa ikú òjijì bàbá nọ́mbà silent killer hypertension ní jẹ́ bẹ́ẹ̀ tí a bá gbọ́ tó lórí ká sọ pé ẹ̀jẹ̀ rí ó ń pààyàn ó wà ní tó ta ìwé yìí kí n tó lọ ìbẹ̀rẹ̀ mọ́ polówó kí ni ó yẹ polówó kẹ fún wa nọ́mbà yín omi gbóná ni ọṣẹ olómi gbóná ó wà títí lásìkò yìí fún ègún ìdílé àwọn ogun tó ń lé yìí tá kì í gbọ́ gírígírí ẹsẹ̀. ìgbọ́lẹ́ ni má padà àwọn ogun ni má padà. àwọn alẹ́ ni má padà wá o mọ́tò ogun má tẹ̀gbẹ́ tẹ́gbẹ́ ogun tí ẹ̀ bá dé òní jẹ́yàn tẹ́gbẹ́. ṣùgbọ́n eléyìí tẹ́gbẹ́ dání yìí lágbára Ọlọ́run iṣẹ́ ni omi gbóná ni tẹ́ bá ti wẹ̀ yóò wẹ ogun dànù eléyìí là ń pè ní coconut perfume àdé àgbọn la fi ṣe tá a bá ti fi ń pa ju èyí ò fowó sí i ó lè jẹ́ dọ́là ó lè jẹ́ náírà ó lè jẹ́ owó olùbí tí yẹn bá wà sáà ti mú sí i. ṣùgbọ́n tí a bá wà bí tíṣe ẹ bá jẹ mọ́ dọ́là ẹ fi dọ́là náà ẹ tún fi náírà sí i ìyẹn mọ̀ fi pa ojú jáde láàárọ̀ wà lẹ́tàlẹ̀ èyàn mọ̀ rí owó eléyìí ló wà fún ẹ̀yọ́nú àwọn àgbàlélẹ̀ sẹ́ẹ̀rì ndóòrí bá fojú kan oòrùn ó máa ń yọ ni àyè ó yọ ní sí gbogbo wa èèyàn kàn fọ́ tọ́ báyìí àfẹ́ra orí ìdodo gbogbo bí kéèyàn bá dé mọ́ ọmọ yọnu síyàn. ìdodo sì ní dájí ara. ìdodo ní dájí ara sẹ́tẹ̀ kan bá fẹ́ bínú síyàn orí ìdodo ló ti ń wá. wípé nífẹ̀ẹ́ kó wọlé o nífẹ̀ẹ́ rí ẹ orí ìdodo ti ń wá. ẹ káàbọ̀ kí lẹ máa jẹ kí lẹ máa mú. ìdùnnú yẹn ibi náà ló ti wá. ẹlòmíín lọ patí wọn ò sáfẹ́ ló ń jẹ. wọ́n máa gún jẹ gborí ẹ̀ wọ́n máa gún jẹ gborí ẹ̀ nìyẹn ẹ bá ń gbé bẹ́ẹ̀ nìyẹn oní máa pàṣẹ oúnjẹ báyìí. òní kà á jẹun bẹ́ẹ̀. wọ́n bá gba oúnjẹ. adébẹ̀sì mọ ẹni ló ti máa náwó ó kẹ́mi wà nígbè fún a ní ẹ bá gbé fún ẹ̀dá Kazeem. ọmọ ti náwẹ́lẹ̀ kejì ojú òtún máa wá tì í pé ṣé máa bẹ̀bẹ̀ fún oúnjẹ ni. kò ní lè béèrè mọ́. yà lọ ra gálà. mi ní lọ yọ̀dọ̀ máa jẹ níta yọ̀ máa wọ́n ibi tó ti ra gálà jẹ ni ẹ̀rù máa gbọ́ pé níjọ́ tí ẹni ẹ bá ṣe pọtí mi ní lọ síbẹ̀ mọ́ wọ́n lọ́bẹ̀ mí ìfẹ́ inú kó jẹ akádẹ̀ jẹ mẹ́ta o àwọn jẹ mẹ́rin tí a bá ti gbóúnjẹ wáhùn tó bá ti ń fóyàn kí ẹ̀ fura pé eré wọ́n ń pòwé fún yàn ní pé nǹkan tí ń fò lábẹ́lẹ̀ yàtọ̀ fún oúnjẹ pátì tẹ́ bá jókòó báyìí iṣẹ́ tẹ́ bá ti ń gbóúnjẹ báyìí wọ́n kà máa pẹ́ ẹ bá ń fún yàn bẹ̀ ẹ fà bẹ̀ tó bá kàn báyìí gan tó bá fẹ́ fẹ́ àníkẹ́ ẹ bá páàsì ẹ̀ wọ́n sì máa fẹ́ tí yóò bá tó lọ páàsì ètò ẹ̀kọ́ kan sẹ́ẹ̀rí pé wọ́n bá gbóúnjẹ wọn tani ò tí ì rí èmi ò tí ì jẹun à ń bọ̀ sẹ́ẹ̀rẹ́ tó wá sáàfù yẹn tó bá dé ibi tẹ́ ti sáàfù bọ́bà tó ń pè ní sẹ́mi. kó gba rómi lọ kó lọ sáàfù rómi. ẹ lọ gbé omi fún wọn àwọn ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́yìn mọ̀nàdéhùn lọ́ba mi sáàfù wọn lómi. bọ́bà ti lọ kò lè mọ róò tó sáàfù lẹ́ẹ̀kan mọ́. sẹ́ẹ̀rẹ́ èèyàn tó ń sáàfù ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀. sẹ́ẹ̀ tó ń jẹ́ bá tó ń bọ̀ apá mi
tó kọ ẹni yẹn oúnjẹ ó tún kàn. yóò sì mọ dùn yàn. yóò máa dùn ẹ fún mi kí ni mo ṣe báyìí. ẹ ń wo ẹran ẹ ń wo rẹ́ẹ̀sì ẹlòmíì wọ́n máa pẹ́ mọ́mí wo tí ìgbẹ́ ti ń wá ẹ̀mú wo tí ìgbẹ́ wà tẹ́ńgbọ̀ bá sọ ẹlòmíì yóò wà bínú yóò wà lọ ta yẹ́sẹ̀ lọ́ máa ra. bàbá tó bínú wà sí Ìjẹ̀bú òde kan náà lọ ọ̀rọ̀ tí. síbẹ̀ ó ṣẹlẹ̀ ṣé gbogbo tó bá ti ń mísì èèyàn bẹ́ẹ̀ àpẹẹrẹ ni. bàbá nọ́mbà yín ká máa lọ lè wa. sẹ́ẹ̀rí nọ́mbà mi lẹ́ẹ̀kan sí i ó wá dá WhatsApp rí fún WhatsApp only 080 54 74 94 55. lẹ́ẹ̀kan sí. 080 54 74 94 55. Ó dàbọ̀. For watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.